mọ̀ wípé Ṣèyí kì fọlọ́runṣọ́ àti àfà Àjígini wípé àfà Jálàbí ni wọ́n àfà ẹlẹ́bọ ni wọ́n nítorí tó mú bọ̀ àrígbà tó kúrò lékéwu tó sá kúrò mẹ́. Wọ́n ní fọ̀rẹ́ rẹ̀ hàn mí ká sì sọ èèyàn tó jẹ́ ìwé èèyàn tó jẹ́ ńgbà tó dé láti bẹ̀ àárí ẹ̀ sójú wa fọ́ ni kò sẹ́ni tí ò rí ẹ̀ náà ó ń pègèdè ó ń pọ̀ fọ́ ni. Ẹ gbọ́rọ̀ mi ní sùúrù gbẹ́nisán Olúṣọlá má bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ Olúṣọlá ṣẹ̀ṣẹ̀ wá fìdí ẹ̀ múlẹ̀ fún wa nígbà tí ta lọ́lọ́run ṣe ni kó dá kéèyàn ò gbọ́n nígbà tí ta lọ́lọ́run rìkọ́ọ̀dù ẹ̀ Olúṣọlá wá ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wa wípé Muyideen wà vulnerable Muyideen Olúṣọlá ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa látọjọ́ ẹ̀ pé orí Muyideen pé Muyideen mọ nǹkan tó ń ṣe náà ẹni pọ́wé ò yí padà kò sí kankan tó ṣe Muyideen orí Muyideen pé Muyideen ò dẹ̀ kí ń parọ́ nǹkan tó rí lọ Olúṣọlá máa tún bí ẹ̀kẹ́ lè gbọ́ dáadáa o Olúṣọlá fìdí ẹ̀ múlẹ̀ fún wa nílé ẹjọ́ yìí ó kà á síwájú pé Muyideen pé Àjígini kò fún Muyideen lówó pásánà ṣùgbọ́n bá gba owó olóde kò sí ó kò fún yàtọ̀ sí 200,000 tó gbà tí Muyideen ò lọ gbà nígbà tí ò lọ lé kéwú mọ́ Àjígini wá dá padà fẹ́ni tó lọ́wọ́ máa ń wá ìdí ẹ̀ka ilé. Kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókọ̀ ọ̀dọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wá. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. Arákùnrin tí à ń pè ní Ta Lọ́lọ́run wípé àáfàá Àjígini ò ṣe nǹkan kan fún mi. Ó dákẹ́ lọ ó ronú sí ni o ó paná ó nẹ́bà sọ̀rọ̀. Látàrí ẹ̀kọ́ tí àfihàn kọ́ èmi gẹ́gẹ́ bí ọmọ ilé kéwù rẹ̀ pé oore àkọ́kọ́ níbo ni Muyideen níbo ló tún lọ mú fìlà ẹ rántí wípé for a very long time tó àgbà tó ti sá kúrò lé kéwù ni ò ti dé fìlà mọ́ ìgbà tó fẹ́ ṣàbòsí ó wá jáde ó gbé fìlà sórí ẹ̀kọ́ tó kọ́ láti ọ̀dọ̀ Àjígini ó wẹ́ sọ fún wa àwọn wàá sọ ẹ̀kọ́ tó kọ́ lọ́dọ̀ Àjígini àwọn wàá sọ fún ẹ bá mi share dáadáa Ọládélé Ezekiel Ọládélé ẹ bá mi share dáadáa kí show yẹn lọ everybody share. Nínú ẹ̀sìn Islam ó jẹ́ oore tí ọwọ́ ọ̀tún ṣe. Oore tí ọwọ́ ọ̀tún bá ṣe rèé a gbọ́dọ̀ jẹ́ kí ọwọ́ òsì ó mọ̀. Ó ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó ń kọ́ lọ́dọ̀ Àjígini arìngìnì wọnú sọ́kàwé. Ó ní pé oore tí ọwọ́ ọ̀tún bá ṣe wọn ò gbọ́dọ̀ jẹ́ kí ọwọ́ òsì mọ̀. Òpònú bíi ti Olúṣọlá Yusuf ló pè mí ni àbí bíi ti Mufti Manchester ló pè mí ni àbí bíi ti Ṣèyí Fọlọ́runṣọ́. Báwọn yẹn bá tiẹ̀ wà gọ̀ ṣé wọ́n láwọn àtàwà lórí ìkànnì àwa náà wá gbọ́ fún apọ̀ fún gbénu bíi tiyín. Ìwọ tó sọ wípé wọ́n ní oore ẹ̀kọ́ tó kọ́ lọ́dọ̀ Àjígini arìngìnì ni wípé oore tó bá ṣe fọwọ́ ọ̀tún kí ọwọ́ òsì má mọ̀. Kí ló dé tó wá ní pé oore tó lè ṣe fún ẹ òun náà ni wípé kán sanwó sínú àkáǹtì ẹ. Ìwọ tó lóò gba ṣíṣì tó jáde tó lóò gba ṣíṣì irọ́ pa ẹ́ kú. Ṣó láwọn tó ní pé kó jáde kó wá máa ṣe lé wọn ò pàkéjì ẹ dáadáa ṣe mú sọ fún ẹ wọn ò pàkéjì ẹ dáadáa àwa tó wà táwà lórí ìkànnì orí wa pé
wọn ò package ẹ dáadáa. Ṣé ìwọ fẹ́ máa sọ fún wa pé oore tó ẹ̀kọ́ tó mú bọ̀ lọ́dọ̀ Ajígini ni oore tó máa ṣe fọwọ́ ọ̀tún kọ́wọ́ òsì máa mọ̀. Ta ni o mọ̀ ẹ̀kọ́ tó mú bọ̀ lọ́dọ̀ Ajígini? Ìwọ tí wọ́n máa pẹ̀gẹ̀dẹ̀ tí wọ́n máa pọ̀fọ̀ tó ti jẹ́ ká mọ̀ wípé Ṣèyí kì Fọlọ́runṣọ́ àti àfà Ajígini wípé àfà Àjàlàbí ni wọ́n, àfà ẹlẹ́bọ ni wọ́n, nítorí tó mú bọ̀ àrígbà tó kúrò lékéwu tó sá kúrò mẹ́. Wọ́n ní fọ̀rẹ́ rẹ̀ hàn mí ká sì sọ èèyàn tó jẹ́ irú èèyàn tó jẹ́ ńgbà tó dé láti bẹ̀ àárí ẹ̀ sójú wa fọ́ ni kò sẹ́ni tí ò rí ẹ̀ náà ó ń pẹ̀gẹ̀dẹ̀ ó ń pọ̀fọ̀ ni. Ìwọ tó jẹ́ wípé tí ìmọ̀ tí wọ́n kó bá ní ìmọ̀ tó jẹ́ pé àwọn tó lọ kọ́ tó lọ mọ́ṣáláṣí wọn tí wọ́n bá kí ṣe àfẹ́ ẹlẹ́bọ ò ní jáde síta tó rí afẹ́fẹ́ lójú gbogbo àgbáyé kó máa pọ̀fọ̀. So Ṣèyí kì Fọlọ́runṣọ́ àti àfà Ajígini àti Lẹ́gbàá wọn ò lè sọ fún apá wọn kì í ṣàfẹ́ ẹlẹ́bọ nítorí pé súrà kan náà lẹ́jọ́ ní àwọn tó tẹ̀lé nìyẹn. Àgọ̀nà tá bá dákẹ́ tá bá sọ kankan kì í ṣe pé bóyá àmọ́ tó ṣẹlẹ̀ á rí gbogbo ẹ̀ èèyàn máa ń rí ó máa ń fi rírí ṣaláìrí gbà míì ni èèyàn á sì gbà fi gbogbo ṣaláìgbọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá béèrè fún ṣọ̀kú ti pẹ́ tẹ́ ti máa ń ṣe mo máa ń wò ní ìràn ni lẹ́nu ọjọ́ mẹ́ta mo fẹ́ kátẹ́gùn fẹ́ sí fẹ́rẹ́fẹ́fẹ́fẹ́ kẹ́ẹ̀tì ẹ̀rí bó ṣe rí. èèyàn ló ń sá kúrò ó ti pẹ́ tó ti sọ sábàkà ní kí ni fìlà tó máa ń dé sórí ẹ̀ tó ti sọ́nù tipẹ́tipẹ́ ṣe báyìí sọ nílé ètò tá a ṣe níjọ́wọ́. Tí àǹkè ó ṣe tó ń gbà yẹn tí arábìnrin yẹn sọ wípé níbo ló gbé fìlà sí ẹ̀ ṣe é jẹ́ pé nǹkan dẹ̀ ti ṣẹlẹ̀. Ìjọ́ wo ló ti dé fìlà kẹ́yìn? Ìjọ́ tó ti ṣe táàtàbù ṣé o dé fìlà mọ́ ni o wá fẹ́ ṣàbòsí o wá lọ gbé fìlà sórí ẹ̀ kọ́ wo ló kọ́ ilé kéwú wo ló lọ? Ilé ẹ̀kọ́ tó ní wọ́n ti ṣe okay ṣé lára oore tó máa ṣe fọwọ́ ọ̀tún kọ́wọ́ òsì mámọ̀ tó fi gbà wá stupid òun náà lọ̀rọ̀ tó sọ pé wọ́n fẹ́ fi ẹ́ gbowó wọ́n fẹ́ fi ẹ́ kún followers jọ ṣára ẹ̀ náà ni ṣára orí ọwọ́ ọ̀tún kọ́wọ́ òsì mámọ̀ nìyẹn. Gbogbo yín ẹ ní láti rí dókítà ó dẹ̀ pé ti ní dementia. Ṣé lára kọ́ ṣoore fọwọ́ ọ̀tún kọ́wọ́ òsì mámọ̀ ó dẹ̀ ń tọrọ owó sọ̀rọ̀ sókè ó ronú sí ni o ẹ bá ń jì sọ̀rọ̀ kò yí sí o. Èyí ni arákùnrin kò ní ìwé ìròyìn ló kà. Èyí ló wá lò láti fi da àárín èmi àti àwọn àfáà mi rú. Àárín yín ti dàrú ti pẹ́. A sì máa fi díẹ̀ múlẹ̀ nínú show tá a máa play. Àárín yín ti dàrú má parọ́ wá parọ́ má wá parọ́ fún wa. Ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ o. Confirm wá o. Ẹ mọ̀ pé àárín wọn ti dàrú. Gbogbo ètò sọ yìí. Medicine after nyakata ni after pain. Olé yìí ò ṣe é bò àti ẹ̀dúpẹ́ tó jáde tó ní mímíkì nítorí wọ́n máa ó parọ́ kú. Mọ́mí Àkàndé yín ká lọ gẹ́tì popcorn yìí kọ́ni kálukú gbọ́ mi tira ẹmu popcorn ó wà wáìnì wájú ìsúwà omi wà ó kẹ́ máa step down ẹ̀ta zobo ní courtroom. Torí mi gọ́gọ́ gbé gbogbo ẹ̀dá níwá ni. A máa fi díẹ̀ múlẹ̀ fún yín. Àwọn náà ni mo ní fúnra wọn náà ò máa fúnra wọn lóògùn jẹ má máa bá wọn jà fúnra wọn náà ò máa fúnra wọn lóògùn jẹ ìyá alájẹ má máa bá wọn jà ó fúnra wọn Ọlọ́run bá mi ní dájọ́ lọ́wọ́ gbọ́wọ́ sí tẹ́nìkan ó lè ṣe sí. Ní gbogbo ètò
ṣẹ̀ṣẹ̀ wá wá yìí ogun ní lẹ́yìn tọ́mọ ti wá yíro lẹ́yìn tẹ́ ti lulẹ̀ finally ẹ̀kọ́ tó orí kọ́lẹ́rẹ̀ ó wá fẹ́ yàtàlọ́lọ́ ó wá fẹ́ dá àárín ìwà àti àwọn àfáàrẹ àwọn àfàṣàrin yín gún tẹ́lẹ̀ ni a fìdí ẹ̀ múlẹ̀ fún yín páàrin yín ogun a máa sì gbé yín débẹ̀ ṣáàrin yín gún ni kèkó wá ní irọ́ Alhaji Gini àti Saheed Fọlọ́runṣọ́ àti Mufti Manchester àti Olúṣọlá Yusuf múlẹ̀ ti lulẹ̀ finally alábòsí nìyí ẹ ṣe kúre Olúṣọlá Yusuf ó ṣe ṣó kan gbà kan mo kàn rẹ́rìn ni àwọn ọ̀rọ̀ burúkú wà lẹ́nu mo kàn máa ń wò ní pé eléyìí kò réèyàn tọ́ ó ní tẹ́ ìgbésí aládé ṣe ó yẹ kán ti pa ọ̀tẹ̀ kán yìnbọn pa ọ̀tẹ̀ mo kàn wò báyìí mi tí bá dá padà fún ẹ o lè dọjọ́ méje tí wàá fi yan kata n tó sọ yẹn tẹ́mi bá sọ sínú gbèsè ayé ẹ nínú ìṣẹ̀dá ẹ o ní lo 7 days àánú yìí kàn máa ń ṣe mí lórí ìkànnì yìí o lè lo 7 days tí n bá sọ tó sọ yẹn tí n bá dá padà sínú ayé ẹ wàá mọ ìtumọ̀ nǹkan tí mi ṣe kí n ṣe pé o bá mọ̀ ṣùgbọ́n mo kàn wá pé bàbá dáríjì wọn nítorí pé wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe a mọ̀ tara wọn sí lọ́hùn a máa fi wọ́n lẹ̀ káàdì mọ́ rí wọn pẹ́pẹ́pẹ́ àwọn òníkù kan táwọn ó kú kò sí tí ó ṣàwá kàkà kó rẹ̀ wá ó máa tún máa mú rẹ̀ rẹ̀ a máa fi ṣọmọ ẹja lóore ni wọ́n mi àwa máa ń ta tu ni péyàn bá lóun ó mú òní ọ̀la náà ni ó mú ọ̀la ìsì tán lẹ́yìn ọ̀la ṣe bá wà iná rí gbogbo ń tẹ́ sọ yìí pé kò tó kankan lára àwa máa ń gbọ́n tí aláṣàkẹ́là wa wàhálà wọn ti gé sí mi lọ oh get. Pákéjì ẹni tẹ̀lé ẹ ti ṣí nọ́mbà mú fẹ́lẹ́ ọ̀lẹ́ ń tẹ̀lé àti ẹ̀dúpẹ́ tẹ̀ jáde kẹ́ ẹ tún pé mímí ìkíní torí wọn yé sọ pé mímí ìkì wọn yé sọ pé rọ ni o wọn parọ́ bọ́ìsì ẹ̀kọ́ wọn yé sọ pé wọ́n parọ́ àti ẹ̀dúpẹ́ tó ní ṣọlọ́ọ̀mù jáde tó ní gbogbo ẹ̀ wọ́n parọ́ náà ni mímí ìkì wọ́n mímí ìkì ẹni ẹ̀yìn signature ẹ̀kọ́ kò gba lẹ́tà mo ní ló mo gba lẹ́tà ẹ̀rí pé capital letter ló ní wọ́n fi sáyẹn signature rẹ̀ mo fi hàn gbogbo ayé signature lélẹ́yìn mo bá wọn ní ẹ̀rọ kòónú agbọ́fùgbé mu ọmọ tó yí ògbọ́n wọ́n ní kinní kan tí ó pọ̀ mọ́ ṣáyọ̀ ni ó pọ̀ mọ́ ní àbágọ̀ ọlọ́mọjẹ gbọ̀ bí ẹ̀kọ́ méjì tí wọ́n jẹ́ kan tí kejì tó ń wòran tí ń ranjú èmi ọmọ èé o. Nígbà yẹn pé gbogbo àwọn bí gbogbo wọn ò sanwó kọ́ wọn mọ́ gbọ́ lọ́jọ́ súná wọn ò sì mọ́ ní wọn sì máa nìgọ̀ látòrí Ajígini àti Saheed Fọlọ́runṣọ́ àti Mufti Manchester àti Olúṣọlá Yusuf wọ́n gọ̀pọ̀ pọ́pọ́ fún gbénu irú yẹ̀yìn mú ìdé yẹn kó mọ̀ tí wọ́n lọ́gọ̀ọ̀gọ̀ káwọn náà wá ṣe gọ̀ǹgọ̀sù òdìdà rẹ̀ báyìí gbọ́tọ̀ náà lọ gọ̀tọ̀ àwọn akídánidání gbogbo. Mo ṣe bẹ̀rẹ̀ ni mo kàn fẹ́ fún yín díẹ̀ ni o tẹ́ bá ṣe fídíò 40 fún mi mo sọ fún yín mi ní fún yín ju 2 or 3 lọ mi dẹ̀ ní ṣe pè fún yín ẹ mọ̀ mí ṣùgbọ́n ẹ pẹ́ bèrè tó lọ́wọ́ mi gbogbo àwọn èpè ìrìgìdì tẹ́ máa ń ṣe ní òní bá yín ṣe pé tẹ́ máa gbọ́ wọn ṣe pé ẹ̀yin lẹ́lẹ́rù yìí torí ẹlẹ́rù ló máa gbẹ́rù ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́n tí apá fún gbé mú ń sọ jàre nítorí ló pè wá sọ̀rọ̀ má ronú sí náà gbogbo eyín fọwọ́ bí àfọwọ́ bo eyín yẹn bí ẹ bá fọwọ́ bo eyín yẹn ó ń bì láti ibẹ̀ ẹ gẹ́t. láì mọ̀ pé ẹ̀dá ò dàbí Ọlọ́run àwọn àfáà mi kúkú máa rú ọmọ ilé kéwú tí mo jẹ́. Irú ọmọ ilé kéwú wo ló jẹ́? Onírọ́ alápàtà arọ́ ṣé ń parọ́ tàbí ń múrọ́ lóye.
èké ń parọ́ fèké irọ́ ń parọ́ fúnrọ́ gbogbo yín ṣé ìwọ yìí àwọn àfáà àwọn ilé mọ̀ ṣe bọ́ láàfáà rẹ̀ òfin ẹlú àfáà rẹ̀ òfin ẹnkọ́ bọ̀ á ti gbọ́ gbogbo ẹ̀ náà ṣe bọ́ mọ̀ pé bọ́ìsì bá jáde síta ìwọ bí nà yìí ebi nà bẹ́gibẹ́gi kí ìwọ aláìmoore yìí aládèrònú alágalatia ìwọ tó rèyàn tó ẹ ìyá ẹ wo mi ìyá rẹ níṣẹ́ púpọ̀ láti ṣe nú ayé lórí ẹ àsìmọ̀dí tó fi sá fún ìyá ẹ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá ó ní bá ṣùgbọ́n kankan náà gbogbo yín irú kankan náà ọbẹ̀ ẹwọ kí ló fẹ́ máa sọ fún wa nípa àfáà Àjígini irọ́ wa ń parọ́ fúnrọ́ ó tún wá jáde síta ló fẹ́ máa dìfẹ́ǹdì ni àbí kí ni gbogbo eléyìí èmi ò mọ nǹkan tó wá sórí gbogbo tó ń sọ èmi ò mọ tó wá jáde síta kó wá sọ àwọn tó ní kó jáde síta gan wọn ẹ mọ géèmù gbá rárá alẹ́ ẹ mọṣẹ́ ẹ lọ sọ́dọ̀ àwọn onífrákàsì máa lọ kọ́ṣẹ́ wá kọ́ máa sọ àwọn wọn ní ọpọlọ gbogbo wá ṣe damage control yìí kò bá mọ́ àgbo ẹ onídìí àgbo kọ́ lọ fún ẹ màdé confirm ẹ ní tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ lórí ètò ìpó onídìí àgbo kọ́ lọ fún màá sọ ẹ rí ti má débẹ̀ àbá ti ojú bírí àbá ti etí odò a máa cross ẹ. ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ máa pa WhatsApp tó bá yẹ tó ṣe bí ìtànà kò sí nǹkan tá a máa ṣe o ẹ lọ join wa lórí YouTube nìyẹn o àti Facebook so better kẹ́ máa pa WhatsApp. Kì í fi dúdú pé funfun fún àwọn. Olúwo kì í parọ́. Àjígini ń gbọ́ láàrin èmi àti ẹ má jẹ́ kẹ́ni bọ̀dí gbọ́ kò sẹ́ni tó ń gbọ́ kì í parọ́ fún ẹ àbí àṣírí ò padà tú sí ẹ lọ́wọ́ ó padà mọ orú èèyàn tí mú ìdí ìṣe kì í parọ́. Orí bí tó bá ẹ dé àbòsí alábòsíán Àjígini àrìngìnì wọ́n jà àwọn àfáà Jálàbí Àjígini o àfẹ́ ẹlẹ́bọ Ṣèyíkì Fọlọ́runṣọ́ àfẹ́ ẹlẹ́bọ Muyideen Ṣájà ọmọlékéwú ẹlẹ́bọ Olúṣọlá Yusufu ọ̀gá Yẹmí Wò ní yọjú lékiri tó ń ṣe Yẹmí Wò lọ́dọ̀ àfà ẹlẹ́bọ Mufti Manchester kò kárí àlùwàlá òun ló ń ṣe kò kárí fún gbogbo àwọn àfà tó ń ṣe bọ gbogbo yín ẹlẹ́bọ nìyí ìran Jálàbí tó rárí lára ọmọlé kéwú yín ṣe ni wọ́n ní nípa ìwà wọn la ó fi mọ̀ wọ́n nípa èso wọn la ó fi tábà tẹ̀sí ẹ̀ báyìí láàmọ̀ bó ṣe dùn tó àbí bó ṣe kàn tó ayé yín fẹ́ má jẹ́ ń sọ torí kò dùn ayé yín ò wù mí ìgbésí ayé yín ò wù mí kò tá sánsán kò ní mẹ́tọ̀ kò ní mẹ́lọ́dì kò lárómà ó ń bí ọ̀fọ́n. Aláyé yín ò wùwà afẹ́ ẹlẹ́bọ Jálàbí kọ́ ló máa ń pè wọ́n ní ẹnu Saidi yìí tún mo ti máa ń gbọ́ afẹ́ ẹlẹ́bọ òun ló máa sọ pé àwọn kan afẹ́ ẹlẹ́bọ mo wá rí tírísìsì afẹ́ ẹlẹ́bọ yẹn tí wọ́n ń sọ yẹn mo rí lára nínú ìwà Muyideen tó rójọ́ ọmọ ilé kéwu Ṣèyíkì Fọlọ́runṣọ́ àti
àfáà jígini arìngini wọ́n dá àwọn ẹlẹ́bọ̀s family àtúndì ní gbèsè ayé mufti tó Olúṣọlá ṣe pé island ló wà òun ló máa pè wọ́n fún yẹ̀mí wò bàbá ẹ bá mi rán kíní ẹ bá mi ṣe kíní ẹ bá mi ṣe kíní ìránṣẹ́ ráyè wọn bí ẹ ò ráyè wọn bí ẹ ò ráyè yín bí ayé yín ò wù wá kò ta sánsán kò ní mélòdì kò ní mẹ́ńtọ̀ kò láàárọ̀ mà kí wá ni àti kí tí wá ni níbo là ń lọ tá ọ̀rọ̀ kọ sẹ́yìn nu àjàyè yín já kí àwọn aṣọ tí a ní ẹ̀yin bí ibo mo pẹ́ ṣe tó lọ́wọ́ mi pẹ́ bèrè tó ẹ jẹ́ fi àwọn ọ̀rọ̀ ilé ìjàre ọ̀rọ̀ tá a bá wá síta ó nínú àwọn ọ̀rọ̀ tó sọ yẹn kí ló tún kù tó fẹ́ sọ náà kó má ní pé bí àmì ìgbọ́ tán ẹ jẹ́ ká wọ. àwọn àfáà mi mọ̀ pé ọmọ ilé kéwú tó gbẹ́kọ̀ọ́. wọ́n lè ṣe lè gbẹ́kọ̀ọ́ báyìí. òní mi a ti gbọ́ ó lóun gbẹ́kọ̀ọ́ ẹjọ́ mi sọ̀rọ̀ púpọ̀ kò sọ̀rọ̀ kankan lẹ́nu ẹ̀ kí ló tún kù tí ó sọ ẹni tá a bẹ́ lórí tó ń jẹnu wúyẹ́ kí ló tún kù tí ó sọ mo ní ilé wọn náà nú ni ilé àbẹ̀rẹ̀ wọ bí ilé ègúté ilé wọn náà nú ni ilé gbogbo àwọn ọ̀tá wa bẹ́ẹ̀ ni ó ti rí káàpù wọn fọ́ káwọ́ lulẹ̀. Oh my God, I'm coming, mi ń bọ̀ mi ò tí. Olúṣọlá, gé show tó delete yẹn, mo fẹ́ play ẹ̀ fún ẹ. Kò ní mọ̀ pé gbogbo show tó ti máa ń delete yẹn, ìyí tó máa kó godogodo sí ẹ lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ tó ń sáré lọ delete yẹn. Ó wà nínú archive mi, automatic ni, kó tó pọ̀ lẹ́tọ̀ báyìí, ó ti lọ gbàyìn. Mo lè máa sọ̀rọ̀, mo lè máa gbé. Yìí tó fi analyze court case tó fi fún wa ní ẹ̀rí wípé Muyideen gba lẹ́tà ní previous one tó ṣe yẹn ó wà ní archive wa náà èyí tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà ń bẹ̀ mo lè mú delete ẹ̀ mọ́ jẹ́ play ẹ̀ fún ẹ láti bí àlọ́ ògbọ́n Olúṣọlá Yusuf ó ti delete show yìí ó pé sókè sọ̀rọ̀ ó lé ó smart. Ẹ jẹ́ ká wò ibi kó fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ gbé tí mo ti ń sọ̀rọ̀. Ìtẹ̀yàn lè gbà. A máa yẹ lẹ́nu tó wá gbóhùn ààrẹ báyìí 30 minutes ní ẹ jẹ́ farabalẹ̀ gbé. Kó máa fi lọ́mọ làkejì. Àbòsí ló kà kún ó yá ẹ gbé sókè ẹ má bìrì ẹ jẹ́ gbádùn show ẹ ó ti delete ẹ àwọn máa lọ láti gbèsè ayé wọn. Ayé ẹ lẹ́nu. Nǹkan tó ṣẹlẹ̀ tí Muyideen sí ẹ tó fi tán kámẹ́rà. Ó já máa gbọ́. Ẹ ẹ̀jọ́ Olúṣọlá ṣé Olúṣọlá ẹ̀jọ́ ẹ̀. Mi ò tí ẹ bá rò pé mo sọ̀pọ̀tì àbòsí. Ok. Kí n sọ̀pọ̀tì ọ̀rọ̀ kí n dá sí ọ̀rọ̀ tí mi mọ̀ díẹ̀. Àbí kí n dá sọ̀rọ̀ tó jẹ́ pé mi ò ní direct contact pẹ̀lú ẹni kankan tó jẹ́ ohun kankan ló lọ. N ta máa charge bá ṣe ṣe show. Gbogbo yín ẹ̀kọ́ta ẹni àfibisọ́ lóore ni Muyideen. Ṣé kìí ṣàfibisọ́ lóore ni? Wọ́n ní mo jáde mo fi bínú sọ̀rọ̀ èmi ò inú lè bí mi nítorí ẹ tó lọ rìkọ́ọ̀dù mi bíkọ́ wọ́n mọ̀ pé bọ́ọ̀lù wà vulnerable. Ẹ gbọ́rọ̀ mi ní sùúrù gbẹ́nisán Olúṣọlá má bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ Olúṣọlá ṣẹ̀ṣẹ̀ wá fìdí ẹ̀ múlẹ̀ fún wa nígbà tí ta lọ́lọ́run ṣe ni kó dá kéèyàn ò gbọ́n nígbà tí ta lọ́lọ́run rìkọ́ọ̀dù ẹ̀ Olúṣọlá wá ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wa wípé Muyideen wà vulnerable Muyideen Olúṣọlá ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa látọjọ́ ẹ̀ pé orí Muyideen pé Muyideen mọ nǹkan tó ń ṣe náà ẹni pọ́wé ò yí padà kò sí kankan tó ṣe Muyideen orí Muyideen pé Muyideen ò dẹ̀ kí ń parọ́ nǹkan tó rí ló sọ Muyideen ò kí ń parọ́ ọwọ́
get change. Kí ló wá dé? Àbí Olúṣọlá ti ní dementia ni. Olúṣọlá ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wa sí pé Muyideen wà vulnerable lẹ́nu ẹ̀. Bóyá ṣé vulnerable ni àbò fẹ́ sọ pé vulnerable. Honorary. Àbí omi ora kí ni ká pè horrible. Kí ló fẹ́ sọ nú ẹ̀? Ọ̀rọ̀ fi. Kí ló fẹ́ sọ? Bóyá mistake ni tó sọ yìí. Ìwọ kini mo ma sáré ma ó yá pé sókè. Má sọ tí ò dá o. Lẹ́nu ẹ̀ nísìn Olúṣọlá. Níbo ni ó fọpọlọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀? Má ṣe o. Mo ń bọ̀ ẹ jẹ́ ká open kíní. Àbó ò fẹ́ ṣí ntí ẹ̀. You people are now acting and using his vulnerability to pull him down. Ṣé mo ní kò sí kankan tó ṣe? Ẹ kọ́kọ́ gbé gbogbo àwọn tó ń support ẹ̀ wá lẹ́yìn kọ̀ọ̀kan. Ẹ bẹ̀rẹ̀ sí ń pín wọn. Àwọn yẹn kọ́ ẹ̀ wọ́n lọ underground. But now, you now come out now. That's why record it. Láti máa sọ̀rọ̀ sí push ọ̀rọ̀ sí lẹ́nu. Ẹgbẹ́ wọn ni wọ́n push ọ̀rọ̀ sí lẹ́nu. Wọ́n ti máa sọ wípé Adigeni ò fún òun ní owó. Personally from his pocket, he doesn't. And Adigeni confirm it. Òun ò lè fún Muyideen ní owó. But àwọn èèyàn rán Adigeni sí Muyideen láti fún lówó. Tó Muyideen ò mọ̀ọ́rẹ́. Olúṣọlá dákẹ́, Olúṣọlá dákẹ́. Dákẹ́ jẹ́ ká ṣàlàyé fún ẹ. Wọ́n sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ pé wọ́n sọ pé Muyideen pé aláìmoore ni. Ìwọ sọ pé Muyideen kì í ṣe aláìmoore. Ó ní Muyideen moore. Ó wá sọ̀rọ̀ nísìn ó ló wà vulnerable. Boko wà vulnerable bóyá ó wà horrible. Ṣé tí wọ́n bá fún yàn wọ́n ní ká ró dì máṣọ tàbí ká ró aṣọ mọ́dì wọ́n ní kí ìdí kó má ti pọ̀ fún ni. Kéèyàn tọwọ́ bàpò kó fún yàn lówó tàbí kó bá yàn gba owó kó fún yàn. Ó fún lówó àbí ò fún lówó. Ṣé tí Muyideen bá wá moore ìjẹ́ yẹ kó sọ ọ̀rọ̀ yẹn lẹ́yìn ó rò bí pé ká lọ́lọ́run ò gbá rìn kọ́ ni. Gloria Popsi, God bless you, my beautiful sister. Ǹjọ́ yẹ kí ó sọrú ọ̀rọ̀ yẹn lẹ́yìn Adigeni. Ìyẹn ni pé kò moore. Tó bá tẹ́ pé lóòótọ́ wọ́n gba owó fún, Adigeni gba owó fún. Ó dẹ̀ tí wọ́n sọ lẹ́yìn pé Adigeni ò fóun ní kọ́bọ̀ o. Òun ti sá kúrò lé ké wọn o. Tá dẹ̀ tó dẹ̀ máa fi díẹ̀ múlẹ̀ kó sá lóòótọ́. À ń bọ̀ lórí ẹ̀. A jẹ́ pé aláìmoore ẹ̀dá ni. Ó wá fi díẹ̀ múlẹ̀ fún táwọn èèyàn ti ń sọ lórí ìkànnì yìí pé aláìmoore ẹ̀dá ni Muyideen Ìjàjà pa fi bí so lóore ni. Aláàgọ̀ o. Kó lè yé ọ̀rọ̀ náà kó lè yéra wa náà lájọ ń ṣàlàyé fún wa. Sọ̀rọ̀ sókè. Ìbá hẹ́mà Adigeni kò kọ̀ wá. Tó bá sọ pé ta lọ́lọ́run hẹ́mà Adigeni lọ, kí tí Adigeni náà ṣe fọ́ọ̀lù sínú trap yẹn. Tí Adigeni tí kì í bá ṣe àìdá tún gbé nínú ọmọ ènìyàn. Ìgbà tó lọ ṣẹlẹ̀ láàárọ̀ wa tí Muyideen wá Adigeni ò tẹ̀lé brain ẹ̀. Kó sáré fàìdí àyàn nínú wáàsí tó bá ṣe pé ọmọ tó tiẹ̀ wá jò ní àmọ́ tí ẹ̀ ní mọ́mọ́ ti lọ. Ìgbó lọ́wọ́ ọmọ tó jọ́ mẹ́ta àrí Muyideen kó tiẹ̀ fàìdí àsọ káyé tiẹ̀ ti mọ̀ pé Muyideen ti ń yàwọ́. Ẹ wá ń bò mọ́ra ẹ sọ di sónú ẹ̀ kú. Ẹ wá ń rún mọ́ra ẹ wá ń rìn dè wọ́n. Ìsọ yẹn wá fẹ́ ó fẹ́ ọpẹ́lọpẹ́ ta lọ́lọ́run tó bá wá gbé dìyín sókè tí ìdí yẹn ìsọ yẹn wá ṣe fẹ́ ó fẹ́ títa. Ó wá ń dùn yẹn wá ń kanra. Kí wá ní títa ẹ̀bí ta lọ́lọ́run bẹ̀? Kí lẹ̀ ẹ̀bí ta lọ́lọ́run bẹ̀?
tó bá hẹ́mu Ajígini ajẹ́gbágídí náà ti wùwà tí ò dá sí ta lọ́lọ́run rí ni ìgbà wọ́n fìyà jẹ ta lọ́lọ́run lọ́jọ́ kìíní àná tí wọ́n lù bẹ̀m̀bẹ̀ bí ẹni máa kú nígbà wọ́n gbé tí wọ́n fẹ́ rán lọ sẹ́wọ̀n tipátipá tán lọ gbé sínú sẹ́ẹ̀lì tó bá tiẹ̀ wá héèmù kan lára àwọn tó ṣe fún tó gbá géèmù tiẹ̀ padà kò sì tí ì gbà tán torí wọ́n pọ̀ so tó bá gbárù ẹ̀ fún Ajígini ṣé ó ti wà tó tí wọ́n ṣe fún wọn ta lọ́lọ́run ni àbí kílé tí ta lọ́lọ́run náà ṣe wá force trap ó ṣe force trap ẹ̀ so kí wá ní excuse gbogbo ọmọ tẹ̀ ń sọ interview tí ta lọ́lọ́run ṣe ṣé inú yóò dùn bá ṣe ṣe tú síta nínú tí wọ́n á dùn náà ẹ fẹ́ máa borọ́ ní ẹ̀ lóòótọ́ ni kálẹ̀ bá lóòótọ́ ní ẹnu ara inú yẹ ká ti fi gbọ́ lórí ìkànnì torí pé àìṣòótọ́ yín ló jẹ́ ká ṣìrí ló jẹ́ kó dùn yín ó wá di ẹ̀sìn Ọlọ́run it is a sorry case mà ṣe o ó dùn yín gan gbọ́ Bani Ọlọ́run bá ní problem. bó ṣe ń dùn yín yẹn ló ń dùn máa wà Ajígini. kò kàn wá àṣírí ṣáàtì. No, but support him with from beginning. So what I thought you were saying, or Pano should not be there for me then. Kò kàn wá. Right from the beginning. Kò kàn wá. Sọ̀rọ̀ sókè. Àmọ́ àṣírí ṣáàtì. Ọ̀tá. Wọ́n ẹ̀bà tó pín sí ọ̀nà kẹ́ẹ̀ka ìròyìn. Mú ìròyìn níbi tí ó ti bẹ̀rẹ̀. Ẹ̀yin náà ẹ mú bí ó ti bẹ̀rẹ̀. Kí ló pa Tálọ́ lọ́run tó máa fi pẹ̀lú ìdí tó fi ń bẹ̀rẹ̀ sórí àti tó fi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ajígini. Káàṣírí lè tú ní ẹnìkan lọ́lọ́run á lò. Iye ò kàn wá. Jam question nìyẹn. Ó lè bẹ̀rẹ̀ barista Sùlámù lọ́wọ́. Iye ò kàn wá. Kò kàn wá. Ó lè bẹ̀rẹ̀ àwọn àfáà tó kù. Torí ìyẹn ò ní ṣe pẹ̀lú ayé wa. Gbẹ́nu sọ̀hún kí ló máa fi sẹ́nu? Muyideen nǹkan ló ti attract àwọn oníṣẹ̀ṣe kó máa pegede. Ẹ̀yin oní TikTok wàhálà yín máa ń pọ̀. Muyideen ló ti attract àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú kó ṣe show kó máa pegede kó máa pọ̀fọ̀. So ṣé ṣebí ta lọ́lọ́run ni tó bá rí pé bọ́bọ́ yìí dẹ̀ ń pọ̀fọ̀ ṣé o pé Muyideen dẹ̀ ti lọ sí chọ́ọ̀chì kò gbé ó sá kúrò ńbẹ̀ ó lọ lé kéwú kò gbé ó sá kúrò ńbẹ̀ fúnra ara ẹ̀ ló invite àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu fine àwọn náà dẹ̀ pé kọ́ mi tọ́rọ̀ pínkù sí láyé ẹ̀ kọ́ lè wí òun náà ó tiẹ̀ wà lé ifá bóyá fẹ́ wá kọ́ fá nìkan lè mọ̀ torí ó ní láti ó fẹ́ test ìgbẹ̀yẹn náà nìkan ló dẹ̀ kù ṣẹ̀ṣẹ̀ lókù tó dẹ̀ tún máa mú mọ́ tó tún ká lè mọ gbogbo ẹ̀ mọ́ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí Muyideen kọ́kọ́ jáde ní ọ̀dọ̀ Àgbàlá tó jáde sórí afẹ́fẹ́ òwe ló máa ń pa ìgbà tó lọ sí ilé kéwú Ajígini tó dé ó bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ so fúnra rẹ̀ ló àṣáàtì wọn bí àbádẹ́ni tó ń pọ̀fọ̀ náà àwọn oníṣẹ̀ṣe náà á fẹ́ pè pé kí ló ń ṣẹlẹ̀ so ẹ̀ṣẹ̀ kí níbo ni ta lọ́lọ́run ti jẹ̀bi mẹ́. ẹ ó sọ pé bí wọ́n fi nǹkan bá sọ̀rọ̀ ó ní Muyideen weak spiritually ṣé bó dẹ̀ sọ pọ́dọ̀ àfáà ló ti kọ́ ṣe àfẹ́ náà weak nìyẹn wà bí tó gbogbo tó yẹ kẹ́ ẹ kọ́ lọ́dọ̀ àfáà tó pé lóòótọ́ ló ṣe wà lọ́dọ̀ àfẹ́ kò yẹ kí wọ́n gan jáde sako ló weak spiritually pẹ̀lú gbogbo ẹ̀yẹ ṣe ń fọ́nbù tẹ̀ ṣe ń sọ̀rọ̀ tó yẹ kó wá máa jáde nísìnyìí lẹ́ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé weak spiritually so Muyideen ṣẹ̀ṣẹ̀ weak spiritually lélẹ̀ nígbà táṣìírí tú síta àṣírí yín tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ ẹ wá ń parọ́ wípé ó wíìkì spiritually ẹni Ọlọ́run ló mọ nǹkan tí àyẹ̀tálọ́ náà ti fi bá a sọ̀rọ̀ kí ló fẹ́ fi bá Muyideen sọ̀rọ̀ ṣé nínú tẹ́ ẹgbọ́n yẹn ó jọ pé wọ́n fi èèyàn sọ àṣírí ó sọ tòótọ́ jáde tó ṣé wọ́n fi nǹkan bá sọ̀rọ̀ pé hello kò yí òun padà ní oko máa sọ word and opposite àbí kí ni túmọ̀ wọ́n fi nǹkan bá sọ̀rọ̀ ní tó wà nínú ẹ̀ ló ń sọ jáde kò dẹ̀ parọ́ torí wọn náà fi díẹ̀ múlẹ̀ a máa débẹ̀. ẹ gbọ́ ṣé ẹ gbọ́
lóhun ò lọ lé kéwú Muyideen ló sọ pé òun ò lọ mọ́ olóhun ò lọ mọ́ pé òun ò kéwú pé báwo nìyẹn ṣe wá dẹjọ́ ṣé ẹ ti gbọ́ Muyideen lóhun ò kéwú tí eléyìí lè ṣe bá máa ṣe tó ṣe ń jáde tó ṣe damage control pé àwọn fẹ́ dàárín òun àti àáfàá òru Olúṣọlá ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé báwo ló ṣe wá dẹjọ́ Muyideen ló sọ pé òun ò kéwú mọ́ ẹ̀ báwo ló ṣe wá dé ìyẹn ti wá dé àbí ó ti fìdí ẹ̀ múlẹ̀ ẹ̀ tí gbọ́ ó sì pọ̀ mo ń bọ̀ sọ̀rọ̀ sókè ó wá sáyé lọ delete ẹ̀ ó pọ̀ bó ṣe máa ń ṣe nìyẹn ó dẹ̀ wà lọ́wọ́ tiwa àráyé ẹni. Regardless of what happens. We shouldn't be pulling people down because no matter what ṣẹlẹ̀ táwa àwọn tó kámẹ́rà ni. Ẹ̀tọ́ kámẹ́rà ni yes. Ìgbà tó ṣẹlẹ̀ nígbà yẹn ṣe bí ẹ̀tọ́ kámẹ́rà ni tẹ́ ẹ̀ pull ẹnìkan down. Àṣírí yín wá tú síta ẹ fẹ́ kí wọ́n tọ́ kámẹ́rà kí wọ́n tú àṣírí síta ó wá ń dùn yín. Ìgbà tó ṣẹlẹ̀ síta lọ́lọ́run àwọn èèyàn support ara àwọn tó support ta lọ́lọ́run àti àwọn tó condemn heart. Ara àwọn tó bínú sí pé ta lọ́lọ́run ò bá má ṣe tó ṣe ṣùgbọ́n gbà tó di pé wọ́n ti ń fìyà jẹ àwọn tó pé àánú kò yẹ kẹ́ ṣe báyìí ṣe bẹ́ sí àlàáfíà lẹ pé wáì tẹ́fẹ́ wá pọ̀ mọ́ lọ́run wáì tẹ́fẹ́ ràn lẹ́wọ̀n ara àwọn tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n láwọn ọ̀wà kankan tó wù ń gbà náà ara àwọn tó sọ eléyìí o lóòótọ́ ta lọ́lọ́run ní tó ṣe ń bí okùn díẹ̀ káàtó tó rà foríjì ṣùgbọ́n kì í wá ṣe péké so what's the big deal ṣé wọ́n nìkan ló tọ́ kámẹ́rà ni mo dẹ̀ pé tó wò lé tọ́ kámẹ́rà kó sọ́pọ́ọ̀tì ta lọ́lọ́run láíláí tóró láwọn rántí àwọn tó júbọlé ẹran lúrú ẹ̀ bí tó ti ń bèrè ẹ bá ń wo yẹ̀pẹ̀ ẹ bá ń wo koríko tó ti fẹnu gbolẹ̀ bí ẹlẹ́dẹ̀ kiri ọ̀dọ̀ wọn náà ló fi sí tí wọ́n fẹ́ ẹ jẹ́ máa gbádùn ṣó yìí lọ Olúṣọlá wá ń dìlítì kó tó dùn báyìí wá dìlítì oh nice. wọ́n ní ìmọ̀ sí ẹ̀fà ìjọ kan lẹ́yìn ìjọ tí àgbàlá rẹ̀ tó bọ́dì ìdàtọ̀ ṣẹlẹ̀ àti tó sọ ní kinní àlẹ́ tó pẹ́ mọ̀ ní ìparẹ́ because he said it to àgbàlá face. lè sọ pé Muyideen parọ́ ẹ má jẹ́ kó tún wá parọ́ níta kí n tó sọ fún ta lọ́lọ́run yẹn lè sọ pé Muyideen parọ́ bó ṣe ní ló ṣe sọ ni tóró sọ ó sọ tí gbogbo alẹ́ fi ti ara wa gbọ́ lórí afẹ́fẹ́ lè sọ pé Muyideen parọ́ náà kí lè ṣe wá ń yí ẹ ṣe wá ń dẹ mọ́. In his presence and he couldn't defend himself. Ó di rẹ́ǹdì ẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ bí kíní ẹ̀yìn FM ló ní àìrọ́rọ́rọ́. Stop it. Àti gbọ́. Ẹ wá sí ọ̀rọ̀ bàbá bàbá Ìjẹ̀ṣà ẹ fi ń wé ti Muyideen. Ilé òkan wá. Báwo ló ṣe sáré? Àwọ̀ ò fi wé. Ṣé Nigerian law stupid ni? Àwọ̀ ò tiẹ̀ fi wé. If we are blind to the truth, Nigerian law stupid. Tó fi máa fún yàn lẹ́wọ̀n ọdún méje. Ṣé bàbá Ìjẹ̀ṣà ọmọ yàn tó? Má gbẹ́ lóbi má fi ó fẹ́ lè ra sympathy ni o. Ilé òkan wá. Bàbá Ìjẹ̀ṣà ọba ṣẹ̀ tí wọ́n máa rán lẹ́wọ̀n. Kò kan wá kò sí nǹkan tó kan bàbá Ìjẹ̀ṣà náà rọ̀ tá à ń sọ. Kò sẹ́ni tó sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ìwọ náà ló ń gbé ìwọ náà ló ń sọ ó fẹ́ máa fi wójú rere àwọn kákọ́ọ̀sì yẹn ni kò kan wá. Àwọn gúrùpù kan ló ń fà mọ́ra sọ̀rọ̀ sókè bí tá à ń lọ àìdé bẹ́ẹ̀. Mo sọ fún yín pé ní dementia lẹ́kọ̀ọ́ ẹ má bínú o kò rántí mu àgbo ẹ̀kọ́ tó ṣe ṣóò yìí ni o ẹ má bínú o ẹ jẹ́ ó sọ ilé ìtọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mo sọ fún yín. Ó sọ pé èèyàn fipá bá rẹ nílò ọmọ kékeré. A ṣe wá fipá báyọ̀ ló ṣe wá kọ̀rọ̀ tó délẹ̀ yìí ó sì wá kọ̀rọ̀ ta lọ náà. Ṣé Nigerian government náà kọ̀ Nigerian law? Má bínú o. Àwọn tí wọ́n dìde ṣé wọn rí fruit wọn rí proof ni wọ́n fi gbé ìlú bàbá Ìjẹ̀ṣà. Kí ni tí ń wọ́ sí sí o Olúṣọlá. Nǹkan tó máa wíru ẹ máa wíru. Ìwọ ni kí ló kàn bàbá Ìjẹ̀ṣà náà tá à ń sọ yìí. Ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú sí ẹ jọ̀ọ́ ó máa padà sórí track máa padà náà. Àwọn ọ̀rẹ́ ti rí possible. Regardless of irú èèyàn tí Muyideen náà bá jẹ́. Ìrìn àlejò. Wọ́n ti kí wọ́n dàgbà bálẹ̀ tó máa nà lẹ́ba. Muyideen náà mo speak tó ti fẹ́ ìfọ̀rẹ́ tó ti ṣe tó ti live life. You are still defending rada.
lẹ́yìn tó ti bó ṣe á ti bá wí ó sì ti bẹ̀bẹ̀ kí lẹ tó fẹ́ ẹ fẹ́ kó kú àbí kò lè kú àwa kì yóò kọ́ bí kò ṣe yí. wọ́n lè mi èmi ti bínú ṣé o ti inú tó o ti jẹ́ mi tó mi ti fẹ́ di orí. irọ́ ló ti fẹ́ dì. kálọ́ náà ló ń bá wí o àwa kọ́ o. èmi ò ti fẹ́ di rán ayé kò tọ́ láti. ayé kò tọ́. o lè fẹ́ kẹ́ mọ̀ wípé wọ́n ìdí ó weak spiritually àpá àkìrẹ ẹ̀ fà sí seriously inú ti ṣe. afọ ọ̀nà òdodo ẹjọ́ ṣọ́nà òdodo wà bí ẹ bá mi táàgì ọ̀nà òdodo òun ló ń gbé ní Kire wọ́n ní àfà Kire ṣàṣì Muyideen seriously olùṣọ́dẹ́dẹ̀ ló wò kí n parọ́ kì í nífẹ̀ẹ́ dìrọ́ kí ni ẹ̀wọ̀n tó sọ ń sìn afọ ọ̀nà òdodo ó ló ń ṣàṣì seriously ṣé yẹn ní ti ẹ̀rọ ẹjọ́ ẹ jẹ́ ká padà sí ẹ má bínú 941 ẹ jẹ́ padà sí bí 9 ní sùúrù náà mo bọ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti bí ẹ má bínú. Mi fẹ́ sọ̀rọ̀ jẹ́ ká gbọ́ dáadáa kó mi sọ yẹ kọjá. ọ̀nà òdodo ẹ pọ̀nà òdodo ẹ táàgì ẹ̀. ngbà ta ló lọ́ọ̀ lẹ́ nìyẹn kókó wa. That's it. Well, that's how we play. Muyideen, all week spiritually. Àpá àkìrẹ ẹ̀ fà sí seriously. Irú ṣiṣẹ́ bí kò ṣiṣẹ́ òun ni wọ́n lò fún Muyideen. Wọ́n ní àfà Kire bàbá olódodo ní àfà Kire ò tẹ́ bà mọ̀ olóńgbé ní Kire wọ́n ló ń ṣàṣì Muyideen seriously wọ́n nílùú kó ṣiṣẹ́ náà ìwọ náà lọ sọ pé wà vulnerable lẹ́ẹ̀kan ó tún ló wíìkì onítàlọ́lọ́ fún nǹkan tẹ́nu bá sọ̀rọ̀ ó tún láàfà Ìkirè ó sì àti seriously ìlú kó ṣiṣẹ́ náà lù fún lórí Muyideen náà yíyan bọ́ọ̀ náà kábíyèsí rẹ̀ Ọlọ́run Olúṣọlá ọ̀rọ̀ ẹ̀gán wá sún mi báyìí ọ̀rọ̀ òmùyẹ̀sì mọ́ máa sọ síwájú sọ̀rọ̀. Ajíniláyà òfojú wewo ni ó sọ̀kò ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ mọ pọ́ìntì yẹn ó wá sáré dìlítì ní ṣòro ẹgbọ́n ó wá dìlítì ìwọ sọ sókè. Àbí ẹ jẹ́ fẹ́wàá náà sà ẹ fún wa láyọ̀ lórí TikTok. No náà ni a ti sọ fún ọkọ fáwa náà. A ti sọ fún wọn. A ti sọ fún wọn. A ti sọ fún wọn. Àbí? Gbogbo wa ni. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Mo ti ẹ̀ ti gbàgbé àmì bá ti pín ní tèmi náà. Bẹ́ẹ̀ ni. Kó lè dùn ní. Àìná Fágbéró, lovers of Christ, God bless you. Afàpáàdì bó tiẹ̀ mọ́lẹ̀. Aṣọ ìdùn. Ó bá sáyé dìlítì ìwọ. Oh, serious. Ó sì wà nínú trash kìíní ẹ̀ lọ gbé 30 days ó máa lọ bẹ́ẹ̀ rí repost. Yes, ESS. We are promising students of ESS
You are very humble. We are very honest. We are physically fit. We are more than your praise. We are academician. We are best of all. Any suru. Only people that might expect the poor mentally stable. Oh. Omoja shop ta. Ojori street come on kile. Bẹ́ẹ̀ni so Olúṣọlá. Ní sùúrù. Ìgbà tí wọ́n mọ̀ wí pé Muyideen kò mọ ọjà nínú shop ta. Ojori street ló mọ̀ ta don torí ìtọ́lọ. Kí ló tẹ́ gba shop POS fún? Kí ló tẹ́ lọ gba shop fún? So they was a big mistake here like Balashe. Why are you people now making the same mistake? Why are you guys making the same mistake? Why there rapanu alabaru ke ra fún kó bọ́ sórí street? Tàbí kẹ́ lọ já sọ́nà re ọ̀nà express kó máa sáré kiri kó máa sáré sọ́tún sáré sósì nínú òjò nínú ẹ̀rùn kó máa ta charger tó cha lọ bí charger mẹ́rin ló kó dání jò ní. Why tẹ́ lọ gba shop fún? Why tẹ́ wọ́n lọ sí TikTok fún? Nígbà tẹ́ mọ̀ wí pé kò mọ ọjà nínú shop ta. Ṣé rí pé làákàyè yín kúrú sí. Ṣé ti rí tó bá yá wọ́n sọ pé kíní kan. Ṣé ti rí. Ṣé mistake tàgbàlá ṣe lẹ́yìn náà tún ṣe. Torí rent shop àwa ti ẹ̀kọ́ shop fún ni rent. Kí ló ń jẹ? Tó jẹun kúrò ní ẹ má bínú. Ó fẹ́ lo àgbo tó bá ti jẹun tán, ó ní láti fi oúnjẹ tẹ́lẹ̀ kó tó lo àgbo. Ó ní mọ́mí mo kọ́kọ́ jà wà ní ṣọ́ọ̀bù. Ṣé ọ̀gá tó ń rà tó ń rí ìta? That is it. Kí ni kọ́kọ́ kẹ́yìn kan ṣe wọ̀n tí ò wúlò. Ọjà àrọ̀ lọ́jà. Irọ́. Ẹ máa gbọ́. Àgbàlá ní kọ́mọ́rì ní ìlọjà fún Muyideen. Irọ́ tó jìnnà sóòótọ́ ni. Àwa máa tún já ẹ. Kò sí nǹkan tó kan Àgbàlá Gabriel pẹ̀lú ẹrù tó wá kó. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé thank you so much, thank you so much. Kò sí nǹkan tó kan Àgbàlá Gabriel. In tó ṣẹlẹ̀ rèé. Ní ìgbà tí wọ́n lọ kó ẹrù lọ́dọ̀ Àgbàlá Gabriel, lọ́dọ̀ ìyàwó Muyideen. Muyideen sunkún. Ìyàwó Muyideen sunkún. Ó pariwo bá wọn jà wọ́n gbọ́dọ̀ kẹ́rù lọ wọ́n kó ẹrù lọ. Àwa sáré gbé lórí afẹ́fẹ́ àwọn ọlọ́pàá zone 11 wọ́n ti wá kó ẹrù. Ìyàwó Muyideen láti wá máa pè wọ́n ní gbogbo ìgbà pé ẹ bá mi kẹ́rù, ẹ má kẹ́rù fún Muyideen torí àwọn ẹrù tó ń wà ńbẹ̀ o. Ẹrù yẹn wọ́n ti lọ gba shop fún gbogbo ète tán pa tán jẹ pẹ̀lú àwọn aláàfáà yẹn ni o. Torí territory wọn ni. Kọ́lọ̀ tó jù wọ́n lọ ńbẹ̀ káwọn tó ọlọ́pàá tó wà ńbẹ̀ sọ pé àánú ẹ rí ẹnu wọn náà lè máa fi gbọ́ àìtí ìdìbẹ́ má ti jẹ bẹ́ speaker. Ẹ jẹ́ kí n sọ lórí ọ̀rọ̀ ọjà yẹn. Wọ́n bá kẹ́rù lọ. Ìgbà yẹn la pé ìyàwó Muyideen lórí afẹ́fẹ́ pé èló lọ́jà tán ti ẹ̀kọ́. Ìyàwó Muyideen ni òun ra ọjà mọ̀ pé Muyideen náà mọ̀ gbogbo ọjà tó ń kó yẹn nípa àwọn empty boxes ni òun gan mọ̀ pé empty boxes ló ń fi sílẹ̀ òun ló ń ra àwọn ọjà. Ọjà tó wà ńbẹ̀ lọ bí 150,000 sí 200. Ẹ tó wà lórí courtroom ó lè máa já mi. Tí bá parọ́ kẹ́ máa já mi. Òun ló jẹ́ ká dá 1 million naira la kó fún ìyàwó Ìbùkún. La kó fún ìyàwó Muyideen yẹn Ìbùkún pé okay wọ́n kó ọjà nù ṣọ́ọ̀bẹ̀ ó ní 150,000 sí 200,000 lọ́jà yẹn. A dẹ̀ kó 1 million naira fún cash. Ó yá 1 million rẹ̀ ló máa fi máa ta ọjà. Ṣé rí nígbà tí a fún Muyideen ní letter, the first letter tí Ìbùkún kọ́kọ́ send tó kọ́kọ́ fún Muyideen tí wọ́n parọ́ wípé wọn ò rí. Ṣé ẹ rántí pé wọ́n láwọn ò rí letter yẹn. Wọ́n wá fún wọn ní ṣe 7 days àbí nǹkan 7 working days pé kó fi jáde kó fi wá túbá kó apologize sí ìyàwó ẹ̀ tó bà lórúkọ jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó máa fojú balẹ̀ ẹjọ́. Thanks so much for the roses.
pé ó máa fojú balẹ̀ ẹjọ́ bó ṣe wá rí kinní kan ni wọ́n wá lọ gbá géèmù yẹn ìyàwó Muyideen ó ti máa ń pè wọ́n ní zone 11 pé kó jọ pé òun fẹ́ wá Délé God bless you mo ti wá orúkọ ẹni tó ṣàrà gift fún mi látẹ̀kọ́ Délé how are you God bless you my dear sister love you darling kò gbórúkọ jáde mo ti wọ́n pé ta ló ṣà ń da gift bò mí Délé mi Délé Ògìdán mo ti mọ̀ pé Ògìdán ni ọmọ bàbá Ògìdán ni mo ti mọ̀ God bless you say that ó ṣe ọkọ mi àwọn ọmọ mi ńkọ́ ṣé I understand ó wá pè wọ́n ó ti máa pè wọ́n wọn ọ̀dá ìbùkún lóhùn ìgbà tó wá di ọjọ́ tí wọ́n fún wọn ní 7 working days ọjọ́ ọ̀ máa pé ó dẹ̀ pé Tuesday lọ́jọ́ ẹ̀ máa bọ́ sí tó máa pé àwọn ọlọ́pàá yẹn wá pe ìbùkún wọ́n ní pé kí ìbùkún máa bọ̀ wá sí zone 11 wípé kán wá pín ẹrù torí tó bá pè wọ́n wá láwọn ò rí Muyideen bá sọ̀rọ̀ Muyideen náà gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ìlédè yẹn ṣáà ń pariwo wọ́n ní Muyideen gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ kìíní kó ti pè ìgbà tó wáyé páwọn ló wá pè fúnra rẹ̀ nígbà tí táìm tí wọ́n fún tíyàwó ẹ̀ ti lọ fún ní lẹ́tà àwọn àfáàyàn wá gbé ìgbésẹ̀ wọ́n wá fẹ́ kí Muyideen wá wọ́n fẹ́ mójú ajé kan nísàn wọ́n wá fẹ́ fàdí àpòyé kọ́ pàdé lọ́hùn ìyàwó òbùkún wá lóhun ọ̀nà ó wá sọ fáwọn ọlọ́pàá para àwọn òyà pé akókóró ń tọrọ zone lẹ́nu ó ti lọ yọ yín o tẹ́ ẹ bá gbọ́ ẹ máa létí kẹ́ ẹ mọ́ gbọ́ ó yọ̀ǹda ẹ̀ fún wọn kò sí kan tó kọ Àgbàlá Gabriel ni bí ìyàwó Muyideen nígbà tó ń sọ pé wọ́n ní kó wá pẹ́rù mo ní ṣe bó ti gba 1 million naira lọ́wọ́ wa ní kọ́tù kí ló fẹ́ máa pín ẹrù fún àtẹrù 150 àti 200 yọ̀ǹda ẹ̀ fún Muyideen fi wọ́n lẹ̀ má risk life ẹ̀ lọ sí Òṣogbo kò sẹ́ni tó máa tẹ̀lé ẹ lọ ó ti gba ọlọ́mọ ike kọ́kọ́ ṣọ̀tẹ̀ ó ti gba 1 million ọlọ́run ló ń ṣọ́yọ̀ wà wá wọ mọ́tò lọ sí ọ̀hún wà wá máa tún wá bọ̀ so àwọn àfáà yóò máa tẹ̀lé àwọn méjì wọ́n máa lọ wájú àbí wà máa bọ̀ lẹ́yìn àbí wà máa lọ wájú wọ́n máa bọ̀ lẹ́yìn àbẹ́jọ pàdé bus stop àbáwọn aká ń gbọnú mọ́tò wọn lọ ìwà máa lọ gáràjì máa wọ́n mọ́tò káàkiri wọn ò lè darẹ̀ láàmú kò sí nǹkan tó fẹ́ lọ mú lórí nǹkan 150-200,000 fi ilẹ̀ 1 million ti wà lọ́wọ́ ẹ̀ ayé gan máa bú ẹ pé ò ní ìtẹ́lọ́rùn so kí ló wá ka Àgbàlá pé wọ́n ní kó má kẹrù fún Muyideen pé wọ́n gbẹ́sẹ̀ lé ẹrù tó yẹ pé àwọn ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ ilẹ̀ lọ mú ẹgbẹ́ Àgbàlá Gabriel lọ sí tọlọ́pàá ní zone 11 ṣé Àgbàlá Gabriel ló tún wá máa wọn tó wà ní zone 11 tí wọ́n tó tún wá ń pàṣẹ ń bẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ń pàṣẹ ń bẹ̀ èwo làbòsí èwo ni irọ́ ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ń ṣàbòsí èwo làbòsí èwo ni irọ́ ẹ̀yin náà lẹ́ni lọ síbẹ̀ pé kó yọjú síbẹ̀ kó lọ kọ pé wọ́n wá wọn ní pé kó wá kọ statement ìyẹn náà sí ọ̀nà invitation invite yẹn ó lọ síbẹ̀ ó dẹ̀ ṣàlàyé tẹnu ó kọ statement àwọn ọlọ́pàá tó wà ní zone 11 gbà táwọn náà ò kú rí tí wọn ò fọ́ lójú wọ́n wá ságbàlá nítorí yẹ káwọn àáfàá ṣe wọ́n lọ síbẹ̀ wọ́n làwọn fẹ́ wo ilé tán kọ́ fún wọ́n dẹ̀ mú sílẹ̀kùn wọ́n wọlé wọ́n mú Muyideen wọlé Muyideen ṣé ilé tí ilé ẹ̀lẹ́lẹ́ ẹ̀ gbónú yàrá ẹ̀ dáadáa gbogbo léyè ṣé kankan dín ó wo obìnrin kankan òdín ó jáde níbo ni ṣọ́ọ̀bù tó kọ́ fún ẹ wà ó mú lọ síbi ṣọ́ọ̀bù tó kọ́ fún rẹ̀ ó wọnú ẹ̀ ọjà ó ní ẹ kí ló wá fẹ́ torí àjáde asọ́ àwọn ọlọ́pàá wá ní pé Muyideen wá sọ pé ó fẹ́ kẹ́rù òun lásọ fún àwọn ọlọ́pàá pé kò yẹ kọ́lọ́pàá lọ síbẹ̀ kó lọ bá Muyideen kẹ́rù nítorí pé a pariwo síta sòtọ́lọ́pàá tí Muyideen bá fẹ́ kẹ́rù èwo ló kàn tàgbàlá mẹ́ ṣàgbàlá ló lẹ́rù ṣàgbàlá ni ìyàwó Muyideen ni Olúṣọlá dẹ̀ ló mọ̀ kí n parọ́ Olúṣọlá máa ń parọ́ kó tún parọ́ mẹ́lẹ̀dá Àgbàlá ọmọ ọlọ́mọ. Tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣe fún ìpẹta lọ́lọ́run ò mọ̀ ni. Anybody may say so, but say what you know. Say what
ti náà. Gbogbo kàrámọ̀ ẹ máa fi kàrámọ̀ ń tẹ̀yìn òsọ ká máa sọ pé ó sọ yẹn ká máa fi kàrámọ̀ sí yẹn. Stop it. Ṣé gbogbo akọ́lá fetí gbọ́gbọ́ tí Muyideen sọ ni? Wọ́n fi kàrámọ̀ máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n máa fi ṣe bẹ́ẹ̀ ṣe máa ń don't let me talk. Don't let me talk. Don't let me get angry. Bínú ta ló halẹ̀ mọ́ lórí afẹ́fẹ́. Wọ́n rí ẹni lórí 32 views. Like we have met on social media. On Facebook, we want to party. Everybody. No, anybody read. O fẹ́ fi story Muyideen o fi support ẹ̀ láti jí glory ẹ̀ dead glory. Èmi náà bó máa sọ mímí kìíní. Ó lè sọ ọ̀pọ̀lọ́ ìṣọ́ Tolúlọpẹ́. Ìdùnnú Homes. So I stay away from so many people on social media. Mo ń kọ́rọ̀ ẹ̀sọ́ ìsókè wọn. Sọ̀rọ̀ sókè. From his pocket. Wọ́n láyé Brother Bossy. Wọ́n ní Talola will soon play the rest of the voice notes. Ẹ máa bá bọ̀. From his own pocket. He doesn't give him money. But true way. Wọ́n fún Adégini lọ́wọ́ tó fún Muyideen. Ẹ máa gbọ́. Which he delivered. Except the last 200,000. Tó yẹ kí Muyideen lọ gbà. Nígbà tó stop láti máa lọ sílé jẹun. Máa yẹ dẹ̀dá padà fẹ́ tó ní. Ẹ pàtàwọ́ fún yàrá jẹ́mẹ̀. Ṣé ẹgbẹ́ ọkọ̀ tí ṣe Olúṣọlá sọ? Yusuf, kí wá ní SS dẹ́ni kó wá ṣe damage control. Wọ́n sọ Olúṣọlá máa tún play ọ̀kẹ́ lè gbọ́ dáadáa o. Olúṣọlá fìdí ẹ̀ múlẹ̀ fún wa ní ilé ẹjọ́ yìí. Ó kà á síwájú pé Muyideen pé Ajígini kò fún Muyideen lówó pásánà ṣùgbọ́n bá gba owó olóde kò sí oko fún yàtọ̀ sí 200,000 tó gbà tí Muyideen ò lọ gbà nígbà tí ò lọ lé kéwú mọ́ Ajígini wá dá a padà fẹ́ni tó lówó máa ń wá ìdí ẹ̀ka ẹ̀ lè gbọ́ ẹ wá ń parọ́ fún wa wípé Muyideen ó sì lọ lé ké ó wá ń ṣe damage control fún wa ẹ̀rọ bá gbọ́ bí ẹ̀kọ́ méjì tí wọ́n jẹ́ ẹ̀kọ́ tí kejì ń wòran ni ọlọ́run àwa dá smart Olúṣọlá ti jábọ́ ó ti kín ọ̀rọ̀ Talọ́lọ́hun àti Muyideen ó kín ọ̀rọ̀ wọn lẹ́yìn ṣé ní bá ṣe fìdí ẹ̀ múlẹ̀ nílé ẹjọ́ ìlónìí èwo wá ní irọ́ tí ẹ̀ṣẹ̀ wá lọ ń gbé ọ̀rọ̀ jáde lórí TikTok wọ́n fẹ́ dàrí ìwà àtàfẹ́ àrí ìwà àtàfẹ́ ti dàrú ti pẹ́ òlọ́lé ké wọ́n òótọ́ ọ̀rọ̀ ló sọ pẹ̀lú Talọ́lọ́hun ìjẹ́ pé wọ́n lórí tárọ̀tù máa ṣe kọ́wọ́ sí ẹwọ́n lè máa parọ́ fún you dey whine us Gloria Bossy ó ti delete show yìí gbogbo àgbà tó ti ṣe show wọn máa kó màá kó mèrè mo ti kó mi pàm mo kọ̀ lómi lè jáde pé ẹ jẹ́ ká ara fún kó lè mọ̀ pé bó ṣe ń lọ kó lè mọ̀ bó delete ẹ̀ wò ó gbé sọ́dọ̀ ó lélẹ̀ là ń play fún ẹ̀yìn oh smart ẹ jẹ́ ká tú ibẹ̀ yẹn gbé síwájú ká rewind ní sùúrù rárá ní sùúrù ẹ jẹ́ padà sí 15 gẹ́gẹ́. Rewind jàre. Irọ́ ló pa ẹni sùúrù ní sùúrù. 15 gẹ́gẹ́. 15 gẹ́gẹ́ mo fẹ́ gbé sí. Ní sùúrù jàre.
ẹ jẹ́ gbé báyìí ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ báyìí mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ ẹ má bínú mo like ibẹ̀ yẹn bí ẹ dákẹ́. àti ní ọmọ ìyá àti ní fámìlì àwọn kan wà tó yẹ pé àjẹ̀dí la wá rí ẹ̀sùn mẹ́rin tó wà nínú fákà. ó ti sọ lẹ́ẹ̀kan àtúnrin àrìn wáìdì ẹni. because ẹrú wọn máa bẹ̀ to get closer to them. ọmọ iṣẹ́ wọn máa fi blog ẹ̀ náà máa wá. so I stay away from so many people on social media. èyí ní manipulation tó pé ní pọ̀rọ̀pọ̀rọ̀ náà máa pọ̀rọ̀ burúkú mọ́yàn. Tàbí náà tó lọ rìkọ́dù mú ìdí Ajígini náà wọ̀nyí. Nítorí Ajígini ló ṣe lọ ọ̀rọ̀ Ajígini ló dẹ̀ bèrè. Ọ̀rọ̀ Ajígini fún lọ́wọ́. Ajígini ò fún ìdí lọ́wọ́. Ẹgbọ́ o. From his pocket. From his pocket. Get that I understand it. From his own pocket. He doesn't give him money. But true way. Wọ́n fún Ajígini lọ́wọ́ kó fún ìdí. Wọ́n fún lóko fún ìdí. Which he delivered. Ó dẹ̀ fún. Ó dẹ̀ yọ tax. The last 200,000. Except it's only 200,000. The last 200,000, Abi. About the somewhere here. Apart from 200,000, tí ẹnìkan fún Ajígini wípé kó fún Muyideen tí Muyideen ò lọ gbà láti gbà tó ti stop láti máa lọ lé kéwú Ajígini wá dá padà Ajígini ìwẹ̀ ò dá àbáfọ̀ pé a fi ìdí ẹ̀ múlẹ̀ láàrin yẹn ní ilé ẹjọ́ yìí wípé lóòótọ́ ọ̀rọ̀ tó sọ fún Tani Olohun yẹn bẹ́ẹ̀ lórí ìtó ẹ̀ṣẹ̀ wà ń sọ lánàá yẹn òun gangan irọ́ ni ìtó kọ́kọ́ sọ yẹn òun gangan òun la gbà wọlé tí ìwọ gan dẹ̀ jáde tó fìdí ẹ̀ múlẹ̀ ìwọ gan fẹnu ara ẹ̀ sọ pé kò lọ gbà tí owó yẹn wọ́n lọ dá padà fẹ́ni tó ní láti gbà tí ò ti lọ lé ké mọ́ tí ò lọ gbà ẹjọ́ nítorí tọ́lọ́hun Ajígini bẹ́ẹ̀ náà la tún gbọ́ wípé wọ́n fún Muyideen ní bí o bá gba 300,000 wọ́n ló yọ 50,000 ó yọ owó ìdá mẹ́wàá àtọrẹ ń bẹ àbí wọ́n tún wá fún ní 200,000 nítorí kò wá lé kéwú ẹ̀ mọ́ ó dá owó padà fún lówó o ò ní fóònù nọ́mbà Muyideen àní mo sọ fún ẹ pé ẹ̀sìn tó ń ṣe ìdíwé tó fi mú ẹ̀sìn yìí tó fi ń ṣe tó fi ń ṣe ẹ̀sìn ẹ̀ yìí ìwà burúkú wà nínú ẹ̀ ìwọ gangan ni kà tó gbé ọmọ ẹ̀dá tó pé lóòótọ́ lẹ bá mọ̀ pé wọ́n ń sàsí Muyideen pé àáfàá kiri kan sàsí lẹ́mọ̀ pé wà vulnerable lẹ́mọ̀ pé nǹkan ṣe nígbà tí ó sì wá lọ lé kéwú mọ́ kò yẹ kó o lè pé Muyideen bó tiẹ̀ wá lé kéwú ẹ̀ ló Muyideen bó tiẹ̀ wá lé kéwú mọ́ o ní 200,000 lọ́wọ́ mi o kò wá gbà o ẹ lè kó fún ìkà nìyẹn Oríṣọlá tó ń sọ inú ẹ̀ tó ń dùn ẹ mọ̀ pé ìtìjú nǹkan ìwà àtìjú ni ìdójútì ni ṣé bá nàbí ṣe kọ́ yín nìyẹn ìwà ẹdójútìra yín so bóyá ni mo jẹ́ Ajígini tó lè yọ táìtì tó lè yọ ìdá mẹ́wàá àtọrẹ tó lè yọ owó àwọn ọmọ ilé Ifì kó lè yọ àwọn ọmọ ilé kéwú sí ẹ̀sìn ṣọ́pàá ó dá owó yẹn padà fún wa Olúṣọlá lè mọ fún packaging Ajígini tí n bá wo súrà rẹ̀ wà ná owó yẹn nítorí ó fẹ́ràn owó sí wọ́n tó lè mọ yọ 50,000 lórí owó ló wà ní 200,000 ló wà dá padà fẹ́ tó kówó lẹ̀ kó mọ̀ bá béèrè owó yẹn padà lọ́wọ́ ẹni tí ì bá ṣe pé wọ́n fi ń fún packaging wọ́n fẹ́ fi gbé ẹ sókè tí wọ́n mọ̀ pé wọ́n fi ń nẹ̀ ẹ mọ́lẹ̀ wọ́n fi ń gbé ẹ ṣubú ni a jẹ́ wípé kò fẹ́ dájú bóyá wà jáde wà ṣàlàyé fún wa kò fẹ́ dájú pé ó dá 200 dín padà sẹ́yìn ìwọ tó àwọn ilé kéwù rẹ̀ òrówó jẹun kò fẹ́ dájú àyàfi tó wá jẹ́ pé rọ̀nẹ̀ Olúṣọlá pa tó fẹ́ fi fún ẹ pákéjì tó mọ̀ kó tó fi ń dẹ́ǹtì méjì ẹ̀
pẹ̀lú ọ̀rọ̀ tó Olúṣọlá sọ yìí pẹ̀lú show tó ṣe Olúṣọlá ti fi díẹ̀ múlẹ̀ fún wa wípé Muyideen sálẹ̀ kéwú èkìlẹ̀ wá dé tí mufti Manchester àti Olúṣọlá ìṣẹ̀ tí wá ní pé kí Muyideen jáde síta kó máa ṣe defamation of character ẹ̀kọ́ máa ṣe damage control rather kó wá ẹ̀ṣẹ̀ jáde síta kó máa ṣe damage control irú damage control wo lẹ̀ ṣe lágbo kan òru ẹni pé ilẹ̀ ti ṣú ni ẹni pé ó ti kọjá ẹ ti lulẹ̀ ẹ ti jábọ́ ẹ ti ẹfọ́ bí gbá wàrà Muyideen ti fọ́gbà ayángàn àṣírí ti tú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí lẹ wá ń dọwọ́ bò kí lẹ ń bò nǹkan tí ò ṣe bò kí lẹ ń bò ìwọ sì ti bẹ́ jáde ó ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa bó ṣe bẹ́ jáde náà nìyẹn tó fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé ó gba court letter àbómọ̀ ó wà lẹ̀ Olúṣọlá yẹn ló wà lẹ́ ó wà lẹ́ o Olúṣọlá ó dẹ̀ gba padà ṣẹgbọ́ ó ní àáfàá Jígínní ní owó ò ní pé Muyideen tí ò bá ti wálé kéwú kó wá gba owó yẹn a ní Muyideen ò lọ lé kéwú mọ́ ẹ̀ tí wọ́n ń jáde pé ó wá lè sọ pé wọ́n fẹ́ máa dàárín òun àti àáfàá òru ẹ̀kọ́ tó ń kọ́ nílé kéwú bo tó lọ́mọ tó Olúṣọlá ti jáde tó ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé ò lọ́mọ pé kódà wọ́n fẹ́ fún 200,000 pé wọ́n ti dá padà fẹ́ni tó lówó pé ò lọ́mọ ṣáṣìírí òtún ni lovers of Christ àṣírí ti tú wọ́n rò bí pé àmọ́ tó ṣẹlẹ̀ ni wọ́n wá ṣe ṣó ẹ bá ń ṣe mọ́mí Adétọ́lá ṣe máa ń jọ ẹ bá ń ṣe lórí ẹ̀wò tẹ́ ẹ bá ṣe lórí Facebook ó máa dùn mí o ẹ bá mi ṣe ẹ máa press the love and like ẹ jọ̀ọ́ sọ̀rọ̀ sókè. ẹ sọ from beginning only nínú bí yìí ipa I don't give donation wọn kọ sí wọ́n tó wọ́n fún yàrá dọ̀ mi ilé kéwù ní bíbá yìí tẹ́nibọ̀dì bá ní kí n fún ẹ ní owó màá tún àwọn ẹlẹ́yà ni máa pè. ó dẹ̀ ná ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ó ṣe bẹ́ẹ̀ ó yọ ọ́nú owó Muyideen alákọ̀ọ́kọ́ ó yọ agbọ́n ojú ọ̀dà mẹ́wàá. má ránjú sọ̀rọ̀ ṣàlàyé ọ̀rọ̀ kò tó bẹ́ẹ̀. máa o ní láti ránjú sọ̀rọ̀ ṣọ́ra sọ̀rọ̀. sọ kí ló dé táwọn manipulate ọ̀rọ̀ kìnnì kan ó ní kìnnì kan ó fi igi gún wọn lójú ó fi ọ̀rẹ́ gún wọn lójú kìnnì kan gún wọn lójú àwọn àfáà wọn mọ̀ wípé nǹkan àfáà ni wọ́n. wọ́n mọ̀ kó máa ṣe bẹ́ẹ̀ kó tá àfáà ni wọ́n. àfáà ni wọ́n ti sọ problem tí Muyideen ní we discuss it so kò sí nǹkan tí Muyideen ṣe tó ń surprise wa. ní sùúrù ó láwọn àfáà ti mọ̀ wọ́n mọ orí èèyàn tí Muyideen jẹ́ kò sí nǹkan tí Muyideen ṣe tó surprise wọn kí lẹ wá tó ní kó jáde kó parọ́ sí oh my god irọ́ yẹn lèmi ò fẹ́ ẹlá ó ní Olúṣọlá sọ fún wa wípé àwọn àáfàá ti mọ̀ àwọn náà ti wọ́n ti rí ẹbí ṣèjẹ̀ pé ó lè dọjọ́ iwájú o wọ́n ti wo sàákún ẹ o Muyideen tó lè ṣe ìwà tó wù yìí o wọ́n ní ìwà tó wù kò já wọn lójú bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe fídíò wọ́n sáré dìlítì bẹ́ẹ̀ ìwà òkòjọ́ yín lójú ẹ̀dẹ̀ sáré tí Muyideen jáde padà kó máa tún fẹ́ ṣe kìíní kan damage control ṣé kò bá àgọ́ ni ẹnu ara yín náà lè fi sọ. wọ́n ní ẹ má má bá wọn jà fúnra ara wọn Àyìnlá fúnra ara wọn náà ò máa fúnra wọn lóògùn jẹ ìyálájẹ mọ̀mọ́ bá wọn jà ó fúnra ara wọn yẹ gbọ́. wọ́n láwọn ló ṣí àwọn ló tì ó ti sọ̀rọ̀ àwọn di kọ́kọ́rọ́ mọ́ṣúárì àwọn náà ló ṣí àwọn ló tì wọ́n ń dè wọ́n ń ṣí wọ́n ń tú. sọ̀rọ̀ sókè Olúṣọlá you fight Tyson. wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ báyìí wọ́n ń tara Muyideen sí Ọlọ́run nígbà tá a ṣe ní sí. wọ́n fi pawọ́ fún Muyideen. gbẹ́nu sáhùn kò sí àfáà kankan tó fi Muyideen gba $1 ṣé òwò náà lọ pé Ajígínní tún gba ó tún bá gbowó mi ò ṣáà láti gbogbo ẹ̀ Muyideen náà dẹ̀ fẹnu ara ẹ̀ sọ olùgbà tó ti fura wípé wọ́n fòun kó fọ́lú àtijọ́ tó máa gbé òun síwájú nílé kéwú tó máa tán bí láìfù fídíò lóòlóòlò ó ti sá kúrò ní ilé kéwú lóòótọ́ dé gbogbo aládẹ̀ fojú rí
gbogbo aláfojú rí náà bí wọ́n dẹ̀ ń tan kámẹ́rà lé lójú lóòótọ́ ṣó wá jẹ̀bi kó sá ni kó jápa. ẹ ṣẹ̀ṣẹ̀ wá bá sọ pé kò sáfà kan ẹ ṣọ́ rẹ̀ wo Olúṣọlá ṣọ́ rẹ̀ o ọmọ Yusufu ọmọ Yéṣùfù. gbogbo wọn tó ń gbà fún ìdí ọ̀nà ọ̀fun ọ̀nà ìdí lórí social media ṣọ́ọ̀tì lẹ́yìn àpapọ̀ tó kọ kámẹ́rà tó ní jáwá tó ní ìfún òde. àwọn àbí àwọn àparọ́ ẹ solicit lẹ post account number ẹ ti ń sick ẹ má bínú ogún ẹ ní o ṣe wá níyàwó fún wọn. gbogbo wọn tí wọn lọ sọ police station wọn lọ sọ kiri wọn lọ sí bá wọn lọ fáwọn wọn kọ petition wọn fẹ́ submit petition wọn fẹ́ ṣe kiri kan you think it's free. ẹ ṣe ní sùúrù ní ìsìn láàrin yẹn Olúṣọlá fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo owó táwọn ná wọ́n lọ police station wọ́n file petition one competition. But do you think it is free? Mo sọ fún yín pé àwọn àáfàá mo sọ lọ́jọ́ kìíní àná àwọn àáfàá àwọn ló mú ìdí lọ sọ́dọ̀ human rights. Olúṣọlá ti fìdí ẹ̀ múlẹ̀. Àwọn àáfàá ló mú ìdí lọ sí zone 11 ní Ọ̀ṣun state. Tí wọ́n lọ file petition against Agbala Gabriel. Àwọn àfáà àwọn ló ń kọ petition márùn àbí ṣé bẹ́ẹ̀ ni o márùn ni wọ́n ní wọ́n file tí wọ́n kọ lọ́tùn wọ́n kọ lósì s'Agbala Gabriel. Àwọn àfáà àwọn ló lọ sí registry tó ti ṣègbéyàwó àwọn ló kọ lọ síbẹ̀ wọ́n ní kó fáwọn ní copy marriage certificate wọn. Káwọn yẹn tí wá sọ pé ìwọ tí yín tẹ̀ ń béèrè copy marriage certificate ṣé wà nígbà tó ṣe ìyàwó ni èyí kọ́ lẹ so wọ́n pọ̀ náà pé ọkọ tàbí ìyàwó ló lẹ́tọ̀ọ́ láti wá gbà pé ẹ lẹ́tọ̀ọ́ láti wá àwọn yẹn wá pé Ìbùkún wọn pa Àgbàlá Gabriel pé kí ló ṣẹlẹ̀ láàrin Ìbùkún àti Muyideen pé àwọn àfáà kan wá o wọ́n làwọn fẹ́ gba marriage certificate kíní kí ló ṣẹlẹ̀ láàrin Ìbùkún àti Muyideen bá ṣe tú sí Ìbùkún lọ́wọ́ nìyẹn pé Muyideen dẹ̀ tún wá padà ó tẹ̀lé àwọn àfáà lọ lẹ́lẹ́ẹ̀kejì wọ́n lọ síbẹ̀ Muyideen àwọn àfáà yìí tí wọ́n lọ gbé Muyideen lọ wọ́n lọ bẹ̀ pé àwọn nídìí kọ́pì àwọn àfáà ló gbọ́n gbogbo oore dànù lọ́wọ́ àfáà Olúṣọlá àti Mufti Manchester àti Sheikh Fọlọ́runṣọ́ àwọn ló gbọ́n oore dànù lọ́wọ́ Muyideen débi ìyàwó àti lẹ́gbàá panupótó àfáà lẹ́gbàá àwọn ló kẹ̀yìn Muyideen àti ìyàwó ẹ̀ síra wọn.